Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Good day, ladies and gentlemen, wherever you might have watching me in America, Nigeria, London, all over the world. This is Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí Ìgbàgbọ́ Yorùbá. I am live and direct at Ọba Edu Temple in Oyo State, Oyo Town in Oyo State, at the 50th Ifa celebration, where we came for the chieftaincy title of KAMALDEEN LEKULO from Laduba, where he has been honored with Apàṣẹ OODUA gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Akíwa nílé, àánú Ọlọ́run ní fi kálukú wálẹ̀. Bàbá wa ẹ dákọ yín fún gbogbo aráyé. Èmi ni Chief KAMALDEEN LEKULO Àwẹ̀dá tí mo jẹ́ tí gbogbo àwọn ìṣẹ̀ṣe lápapọ̀ ọ̀dọ́ fún mi jẹ́ AWISE awo ilẹ̀ Yorùbá lápapọ̀ kápátá. Ẹ ṣeun. Àti ìlú wo lẹ ti wá jẹ oyè yìí ní ìlú Ọ̀yọ́? Láti kó àṣẹ láti ìlú Ládùbà. Dájúdájú oníṣẹ̀ṣe ni tẹ́ ń gbé àṣà àti ìṣe bàbá lárugẹ nílẹ̀ Yorùbá. Ṣé àwọn ìṣẹ̀ṣe tẹ́ ń ṣe yìí ẹ jogún bá ní abẹ́ ẹ̀kọ́? Àtọ̀lẹ̀dẹ́lẹ̀ tàdán àjogúnbá ni. Àjogúnbá ni. Bó nínú iṣẹ́ wa dùn tó lónìí pé ẹ jẹ oyè ńláńlá yìí? Ó dùn mọ́ mi púpọ̀ púpọ̀ tó ṣe pé ìlú wa ní ilẹ̀ wa ní Kwara State tó wá jẹ́ agbègbè ìlú Ládùbà ló ṣẹlẹ̀ sí. Inú wa dùn púpọ̀ pẹ̀lú inú àwọn ọmọ ìlú wa ló ti ẹ̀dùn gbogbo àwọn Ládùbà lápapọ̀ tílé tó kó tẹ́mbẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́mbẹ̀ lóyè òdì tẹ́mbẹ̀ l'Amẹ́ríkà tẹ́mbẹ̀ ní USA tẹ́mbẹ̀ ní Canada. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye